أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان من علا فكان فوق سماواته عاليا. سبحان من على عرشه استوى. يعلم السر وأخفى ويسمع الكلام والنجوى. لا يخفى عليه خافية في الأرض ولا في السماء ولا في لجج البحار ولا في الهواء. سبحان من أنزل القرآن بعلمه وأنشأ خلق الإنسان من تراب بيده ثم كونه بكلمته واصطفى إبراهيم بخلته ونادى كلمه موسى فقربه نجيا وكلمه تكليما. وأمر نوحا بصنعة الفلك على عينه وخبرنا أن أنثى لا تحمل ولا تضع إلا بعلمه. يا من يأوي كل معتمد إليه ويستغني به كل منقطع إليه. إلهي كيف أدعوك وقد عصيتك وكيف لا أدعوك وقد عرفتك. مددت إليك يدا بالذنوب مملوءة ويمينا بالرجاء مشحونة. أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله. الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآله وصحبه أهل الله. Akí Ọlọ́run, adúpẹ́ fún Ọlọ́run ọba tí bẹ́ṣẹ̀ àwọn ẹrú rẹ̀ ṣe ń pọ̀ tó lọ́dọ̀ rẹ̀ kò ti torí ẹ̀ dáwọ́ jíjẹ múmu dúró lérí wa. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tí ń ṣoore ọ̀tun fún wa. Tóun ti bẹ́ẹ̀ náà ọpẹ́ wa lọ́dọ̀ Ọlọ́run ò tó nǹkan, kò wá dáwọ́ oore rẹ̀ dúró lórí wa. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó jẹ́ sí pé tó bá dán wa wò, sùúrù wa kì í tó nǹkan nígbà tí àdánwò Ọlọ́run bá dé. Tóun ti bẹ́ẹ̀ Ọlọ́run ò bínú sí wa. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba torí wa lérí àṣìṣe, torí wa lórí àṣìsọ tí ń bò wá láṣìírí tí ò tú wa láṣìírí. Atọrọ kí Ọlọ́run, atọrọ àánú Ọlọ́run fólólùfẹ́ Ọlọ́run Ànábì Muhammad. Ìkẹ́ Ọlọ́run ọlá rẹ̀ kó dórí gbogbo àwọn ànábì Ọlọ́run, kó dórí gbogbo àwọn ẹni rere, kó dórí gbogbo àwọn àfáà wa, kó dórí àwọn òbí wa, kó dórí gbogbo olólùfẹ́ wa nínú ọkùnrin nínú obìnrin. Akíra wa ní kíkí ọlọ́lá, kíkí Islam. Akíra wa wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ọlọ́run ọba rere tó ní kí ìmánì àti Islam
kó máa ráyè gbé nínú ọkàn wa tá a fi wá ronú kan wípé ká máa ná àkókò wa àti gbìyànjú wa lérí ọ̀rọ̀ Ọlọ́run láti lè dọ̀rẹ́ Ọlọ́run sí i, láti lè gbọ́ Ọlọ́run ọba yé sí i. Kọ́ba náà kó jọ́ rọrùn fún wa láti bọ̀tán re nídìí Islam, kó jọ́ rọrùn fún wa láti láṣepẹ́ nídìí imani. Gbogbo gbìyànjú wa pẹ́pẹ́ ń fúrú wa kó má jẹ́ ó jẹ́ àṣedànù iṣẹ́. Tafsiri Surat Hud èyí a máa mú wá sétí ìgbọ́ ara wa ní gbogbo ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà la tún mú wá. Níbi tí a bá dé òun ni àyà 74 níbi tọ́lọ́run ti ń pìtàn àwọn àlejò ànábì Ibrahim tí wọ́n á yọjú sí tí wọ́n á dùn nínú pé ó bímọ. Ìtàn náà la sọgbẹ̀yìn fúnra wa. Ọlọ́run ní falamma dhahaba an Ibrahim ar-raw فلما ذهب عن إبراهيم الروع وجاءته البشرى يجادلنا في قوم لوط إن إبراهيم لحليم أواه منيب يا إبراهيم أعرض عن هذا إنه قد جاء أمر ربك وإنهم آتيهم عذاب غير مردود. Ọlọ́run ní falamma dhahaba an Ibrahim ar-raw, ẹ̀rù jẹjẹ tó kọlù ànábì Ibrahim alayhi salatu wassalamu nígbà tó rí àwọn òjíṣẹ́ Ọlọ́run àwọn màláíkà tẹ́rù wá bà á, táyà rẹ̀ já tí wọ́n á padà ní ọmọ bẹ̀rù. Fọkànbalẹ̀, òjíṣẹ́ Ọlọ́run ni wá, wá láti wá ṣe ọ́ láburú, àwa jíṣẹ́ Olúwa fún ọ wípé ó bímọ. Wọ́n á dá ànábì Ibrahim nínú dùn, ara rẹ̀ yá, inú ẹ̀ dùn, òun náà ṣe wọ́n lálejò. Nígbà tó rí i pé wọn kì í jẹun, nígbà tó rí i pé wọn kì í mumi, lọ́wọ́ á rí i pé màláíkà Ọlọ́run ni wọ́n á jẹ́ kí Ibrahim ó tún mọ̀ wípé Ọlọ́run tún rán wa sí Lúùtù. Oníṣẹ́ tá a fẹ́ lọ jẹ́ lọ́dọ̀ àwọn ìjọ Lúùtù. Falamma dhahaba an Ibrahim ar-raw, ẹ̀rù tí wọ́n bá nàbí Ibrahim àyà rẹ̀ ti ń já nígbà tẹ́mi rẹ̀ balẹ̀. Waja'atihul bushra, ìdùnnú pé yóò bímọ tó sọ̀kalẹ̀ sí i lọ́kàn. Yujadiluna fi qawmi Lutin, ló ṣẹ̀ṣẹ̀ wá rójú ráyè láti béèrè ọ̀rọ̀ ọjọ́ Lúùtù. Nígbà mo gbọ́ lẹ́ẹ̀kan tẹ́ ní ẹ fẹ́ dọ́dọ̀ Lúùtù, ẹ fẹ́ lọ pa àwọn ìjọ rẹ̀ rẹ́, èyí ti ṣe torí bẹ́ẹ̀ ẹ bá lọ́ra díẹ̀ náà. Ó ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ tọ́pìkì ọ̀rọ̀ ànábì Lúùtù pẹ̀lú àwọn màláíkà. Ká tó tẹ̀síwájú, ẹja gbé ìgbésẹ̀ kan sí méjì sẹ́yìn láti béèrè wípé kí ló dá ànábì Ibrahim alayhi salatu wassalamu wọn àti Lúùtù, kí ló dá wọn papọ̀, níbo wọn ti mara wọn rí. Ànábì Ọlọ́run làwọn méjèèjì, ǹjẹ́ wọ́n bára wọn pàdé rí? Ǹjẹ́ wọ́n mara wọn rí? Tí wọ́n bá mara wọn tán bára wọn pàdé, ńbo làjọṣe wọn ti bẹ̀rẹ̀, ńbo ló dé tí wọ́n fi wá jọ jíṣẹ́ Ọlọ́run nígbà kan náà. Ìtàn jẹ́ ó yé wa wípé ànábì Lúùtù alayhi salatu wassalamu ọmọ ẹ̀gbọ́n ànábì Ibrahim ni, ẹbí ni wọ́n. Àwọn kan nínú àwọn òpìtàn sì sọ wípé ọmọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ ni, kì í ṣọmọ ẹ̀gbọ́n rẹ̀, ọmọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ ni. Èyí tó bá wù kó jẹ́ ń bẹ̀, mọ̀lẹ́bí kan náà ni Lúùtù àti Ibrahim. Ìkẹ́ Ọlọ́run kó bá wọn méjèèjì. Wọ́n jọ wá jíṣẹ́ Ọlọ́run lákòókò ìgbà kan náà. Olúwa dá wa lẹ́kọ̀ọ́ nínú Suratul Ankabut ní àyà 26 tó ní fa'amana lahu Lútun wa qala inni muhajirun ila rabbi innahu wal azizul hakim. Ànábì Ibrahim lẹ́yìn tọ́lọ́run dá lọ́lá nígbà tí wọ́n fẹ́ jù sínú náà,
tí wọ́n fẹ́ hàn Nabi Ibrahim lẹ́mọ̀ tọ́lọ́run wá kó yọ lọ́wọ́ ète lọ́wọ́ wàhálà àwọn kèfèrí. Ọlọ́run ní fa amana lahu Lutun. Ọ̀gángan gbà náà nínú tú wá rárí dájú pé àṣójíṣẹ́ Ọlọ́run ní Ibrahim tòótọ́. Àgbẹ̀dọ̀ tú pé fa amana lahu Lutun nígbà àwọn ni Lutu ṣẹ̀ṣẹ̀ wá di mùsùlùmí ló ṣẹ̀ṣẹ̀ wá gbọ́ Ọlọ́run gbọ́. Torí kìí ṣe fa amana Lutun lọ́lọ́run sọ. Ó ní fa amana lahu Lutun. Àṣẹ Lutu ti jẹ́ mùmínì tó ti gbọ́ Ọlọ́run gbọ́ pẹ̀lú Ànábì Ibrahim nínú ìlú tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àmọ́ nígbà tó tún wá rárí ṣe mọ̀ tó tún wá rí mírèkù tọ́lọ́run ṣe látọwọ́ Ànábì Ibrahim amana lahu Lutun. Ó tún wá rí kọ̀nfàmù yìí pé òjíṣẹ́ Ọlọ́run ní Ibrahim tòótọ́. Wa qala inni muhajirun ila rabbi innahu al-azizul hakim. Ìlànà Ànábì Ibrahim wá dágbére fáwọn èèyàn ń pé inni muhajirun ila rabbi. Nígbà tẹ́ gbà tọ́lọ́run, nígbà tẹ́ gbógun ti ṣe Ọlọ́run, a ṣe wáàsí fún yín ẹ gbọ́ kò ṣe yín láǹfààní. Àtọkùnrin yín àtobìnrin yín ọkàn yín lé sí ni. Inni muhajirun ila rabbi, kí Ọlọ́run ọba kó tó wá ká gbogbo wa papọ̀ mọ́ níbí. Mo fẹ́ tẹ̀síwájú, mo fẹ́ ṣe ìrìn àjò lọ bọ́ Ọlọ́run ọba mi, ibi Ọlọ́run bá darí mi gbà. Innahu al-azizul hakim. Tọ́rọ Ọlọ́run ọba tí ìyá rẹ̀ lé ní. Mo bẹ̀rù kí Ọlọ́run ọba sọ̀kalẹ̀ bá mi níbí. Al-Hakimu, ọba tó sì mọ̀ tí ń ṣe ni ọba tí kìí ṣàṣìṣe lọ́lọ́run. Ànábì Ibrahim alayhi salatu wassalam bó ṣe dágbére tó kúrò nínú ìlú nù. Òun àti Lútù wọ́n jọ kúrò. Òun àti Sárátà tí ń jẹ́yàwó Ànábì Ibrahim gbogbo wọn ni wọ́n dìjọ kúrò nínú ìlú tí wọ́n ti gbéra ní ilẹ̀ Iraq tí wọ́n ti ń jíṣẹ́ Ọlọ́run. Tọ́rọ Ọlọ́run tún sọ fún wa nínú Suratul Anbiya aya 71. Ó ní wa najjaynahu wa Lutan. Àwa kó Ànábì Ibrahim yọ òun àti Lútù. A kó wọn yọ ilal ardi allati barakina fiha. Ní pé ẹ dájú kọ ilẹ̀ tó jẹ́ sí pé barakina fiha. A ṣe nílé alálùbáríkà. Ilẹ̀ oríire. A ṣe ní ilẹ̀ alálùbáríkà lil alamina fún gbogbo ayé. Ìyẹn ilẹ̀ Sham, ilẹ̀ Syria. Ilẹ̀ alùbáríkà ni. Ilẹ̀ ọlá nítorí bẹ́ẹ̀ ni mọ́sálásí padà wà tí ń jẹ́ al-Masjidul Aqsa. Baitul Maqdis tọ́lọ̀ ní bárakínà haulahu. Masalasi ta ilẹ̀ ta ní kí albarko rọ kíríká rẹ̀. Ilẹ̀ tí wọ́n pè ní ilẹ̀ Sham. Ìlú tí ó parapọ̀ tí ń jẹ́ Syria lénìí, tí ń jẹ́ Ordon lénìí, tí ń jẹ́ Lebanon lénìí, tí ń jẹ́ Palestine lénìí. Gbogbo àwọn ilẹ̀ wọ̀nyẹn ni wọ́n pè ní aradi Sham, àwọn ilẹ̀ Sham. Níbẹ̀ la Nabi Ibrahim alayhi salatu wassalam àti Ànábì Lut àti Sárátà ní gbogbo wọn dájú kọ. Wọ́n kúrò nínú ìlú. Àsáwọn Ànábì Ọlọ́run mọ́ pawọ́pọ̀ jíṣẹ́ Ọlọ́run. Ọlọ́run gbà Ànábì Musa alayhi salatu wassalam dìde. Òun àti Haruna wọ́n jọ jíṣẹ́. Ànábì méjì jọ jíṣẹ́ papọ̀. A gbọ́ pé wọ́n ń takora wọn, wọ́n ń ṣépè fúnra wọn. Allahu akbar. Ànábì Lutu alayhi salatu wassalam wọn àti Ibrahim náà jọ jíṣẹ́. A gbọ́ pé wọ́n takora wọn, wọ́n jà túká. Àwọn Ànábì wọn tún jọ jíṣẹ́ papọ̀. Suleiman àti Dawudu bàbá rẹ̀ òjíṣẹ́ Ọlọ́run làwọn méjèèjì. A gbọ́ pé wọ́n wojú ara wọn rí. Ànábì Yahya òun àti Isa wọ́n jọ jíṣẹ́ Ọlọ́run papọ̀. Zakariya, àwọn Ànábì Ọlọ́run tí ìgbà dà wọ́n papọ̀ bẹ́ẹ̀ wọ́n pọ̀ nínú tàn. Yakubu àti Yusufu ńkọ́ àwa gbọ́jà wọn rí, àgbọ́ kan mọ́ takora wọn rí. Ǹjẹ́ bá ti rí tí olùjíṣẹ́ Ọlọ́run méjì bá ti ń takora wọn nínú kọjá sí pé àwọn méjèèjì wọn ìjọ ṣòjíṣẹ́ Ọlọ́run, èṣù wọn ń jíṣẹ́ fún. Àbẹ́nìkan jíṣẹ́ Ọlọ́run, ẹnìkan sì ń rẹpísẹ́ǹtì èṣù nù wọn. Àwọn bá yẹ pé ká gbọ́ Ọlọ́run tóbi yìí náà ni kò yẹ kó dìjà, kò yẹ kó di wàhálà. Kódà tí differences bá ń bẹ nínú àwọn opinion wípé ibi lè mi rò pé ká gbé kinní ìka tẹ́lẹ̀ mi rò pé ẹja gbé kábí, kò yẹ kó di wàhálà lópin ìgbà tó bá ti jẹ́ bẹ̀rù Ọlọ́run ní bẹ ní abẹ́ rẹ̀. Ẹ̀kọ́ nìyẹn fún gbogbo wa. Àwa fẹ́ dára wa lẹ́kọ̀ọ́ hadith Ànábì kan sallallahu alayhi wa sallam. Tá Ànábì fi pìtàn ìrìn àjò Ànábì Ibrahim àti Sárátà ìyàwó ẹ̀. Àwọn kan ní Ànábì ló pa ìtàn náà. Àwọn kan sì ní rárá Abu Hurairah ló pa ìtàn náà sàábì Ànábì. Ó ṣeé ṣe kó jẹ́ ní tó súnmọ́ ni kó jẹ́ pé Ànábì náà ló ti gbọ́. Imam Bukhari
rahimahullahu ta'ala àtàwọn àfáà aládìsí tó ṣáájú ẹ̀ Imam Ahmad àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n gbé hadithi náà jáde nínú tírà wọn. wọ́n lá nabi sallallahu alayhi wa sallam ní lam yakdhib Ibrahim illa thalatha kadhabat. Ibrahim ò kúrò rí àfirọ́ mẹ́ta. thintani minhunna fi dhatillah. nǹkan kan bẹ tá fẹ́ yọ lónú hadithi tó gbé wa lọ́bẹ̀ tó ní ń ṣe pẹ̀lú àyàtà tútàn yìí. nítorí nǹkan kan sọ ọ̀rọ̀ kan bẹ tí wọ́n lá nabi sọ nínú hadithi yìí pé ní ìjọ tí wọ́n ṣe ìrìn àjò yìí lẹ́yìn anabi Ibrahim àti Sárátà kò sólùgbàgbọ́ kan lérí ilẹ̀ tó tayọ àwọn méjèèjì. níbo wà Lútù wà tálkùránì sì sọ pé wa najjaynahu wa Lutan ilal ardi allati barakna fiha. òun àti Lútù wọ́n jọ ṣe ìrìn àjò lọ ilẹ̀ Sham. àwọn anabi sallallahu alayhi wa sallam wọ́n ló ní lam yakdhib Ibrahim. anabi Ibrahim kò purọ́ rí illa thalatha kadhabat àyàfi irọ́ mẹ́ta kan. thintani minhunna fi dhatillah. méjì ń bẹ ọ̀pá afọlọ́run náà ni ó fi gbìjọ ọlọ́run náà ni. alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ tí wọ́n lọ pa ní njọ́ta nàbì ní inni saqim fa nadhara nadharatan fi nujumi inú suratu Safat fa qala inni saqim. ta nàbì Ibrahim ní ọ̀rẹ́ ẹ̀hún tí ó sì rẹ̀ wọ́n ní àkọ́kọ́ ọ̀rọ̀ nù. ṣẹ́sì máa ń pín nígbà táwọn ìjọ rẹ̀ ń ṣe ọdún eégún tán ṣọdún òòṣà wọn àti máa bọ eégún gbà náà àmọ́ òòṣà táwọn máa bọ nínú àwọn òòṣà wọ́n máa bọ òrùn wọ́n máa bọ òṣùpá wọ́n sì tún láwọn òrìṣà orílẹ̀ náà tí wọ́n máa lérè. wọ́n á fẹ́ ṣèkánú àwọn ọdún wọn lànàbí Ibrahim ó fẹ́ bá wọn participate ńbẹ̀ lóní inni saqim ọ̀rẹ́ mi. àwọn àfọmímọ̀ tún wá àwọn àlàyé kan pé ṣé irọ́ náà ló tiẹ̀ rí lè pàǹjọ́ náà àbí kì í ṣe irọ́ láti lè gbé ànábì Ibrahim jáde nínú ipe kò purọ́. ẹlẹ́ẹ̀kejì tí wọ́n tún fi ti sọ́dọ̀ ànábì Ibrahim pé ó sọ ọ̀rọ̀ tí kò ṣe déédéé tí ń ṣẹlẹ̀ tá a pè ní irọ́ gẹ́gẹ́ bí definition ọ̀rọ̀. òun ní ìgbà tí ó bí àwọn òṣàlérí tó wá gbé kíní wọ́n ṣe ń pè kíní idà tí àbí àáké tí wọ́n fi máa bẹ́ nǹkan wá gbé sọ́run òòṣà tó tóbi ó wá ń béèrè ìgbà táwọn èèyàn rẹ̀ dé tí wọ́n ń béèrè pé ta ló bẹ́ gbogbo òòṣà wa lérí báyìí ó ní bal fa'alahu kabiruhum hadha. èyí tó dàgbà nù wọn yìí ní ọ̀jẹ̀ òun ni ẹbí léèrè nǹkan yẹn ti kú náà tó bá yẹ kí wọ́n lè sọ̀rọ̀. ó fẹ́ fi yẹn ṣàlàyé fáwọn èèyàn rẹ̀ pé ọ̀dẹ̀ níyìn ní tí ò lè sọ̀rọ̀ lẹ́ ń sìn ó yẹ béèrè lọ́wọ́ ẹ̀ wò ń pé kí ló ṣe gbogbo àwọn yòókù ẹ̀. ìyẹn jẹ́ ẹlẹ́ẹ̀kejì irọ́ tí wọ́n lá nàbí Ibrahim alayhi salatu wasalam pa. wọ́n lẹ́lẹ́ẹ̀kẹta òun ni ọjọ́ kan baynama huwa dhata yawmin wa Sara. níjọ́ tóun àti Sàrátà tí wọ́n ń ṣèrìn àjò idha ata ala jabbarin minal jababira tí wọ́n á dé ààyè kan ilẹ̀ kan ìlú kan tí wọ́n bá ọba kan bẹ̀ ó burú nínú àwọn ọba alọ́nilọ́wọ́gbà ni àwọn ọba tán mọ́ jayé tí wọ́n mọ́ ṣàwọn èèyàn lábòsí. faqila lahu wọ́n wá ń sọ fún ọba náà wípé hahuna rajula ma'ahu imra'a. arákùnrin kan ti wọ̀lú o òun àti ìyàwó sì ni wọ́n wọ̀lú. ìyàwó rẹ̀ yìí min ahsanin nas ìyàwó rẹ̀ rẹwà ọ̀pọ̀ ọba ẹ̀ láìkì ẹ̀tẹ̀ bá rí àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ ń sọ bẹ́ẹ̀ fún ní ọba náà. fa arsala ilayhi ọba wa rán ní sáà nàbí Ibrahim wa sa'alahu anha. nígbà tí ọba náà jọba tí máa gbà yàwó níyàwó nígbà tọ́ba náà jẹ́ ọba lọ́nilọ́wọ́gbà ànábì Ibrahim ti gbúrò ẹ̀ ànábì Ibrahim ti mọ irú ọba tó jẹ́. fa arsala ilayhi wa sa'alahu anha ó wá béèrè lọ́wọ́ ànábì Ibrahim pé ìwọ làlejò tán lọ wọnú ìlú yìí a sì gbọ́ pé wọ́n lóbìnrin kan ní ẹjọ́ wọnú ìlú yìí bó ló ti jẹ́ sí ọ. ànábì Ibrahim ní hiya ukhti sísítà mi ni ọmọ ìyá mi ni. wọ́n níyẹn jẹ́ irọ́ kẹta tí ànábì Ibrahim alayhi salatu wasalam pa. fa ata Sárátà lànàbì Ibrahim kò ṣe méní méjì ó wá báyàwó rẹ̀ Sárátà. faqal ó ń sọ fún Sárátà pé ya Sárà ìwọ Sárà laysa ala wajhil ardi mu'minun ghayri wa ghayruki. lórí ilẹ̀ ayé lẹ́ni àbí lórí ilẹ̀ lẹ́ni kò sẹ́ni tó gbọ́ Ọlọ́run ọba dó ní mùmìnì yàtọ̀ sẹ́mi àti ẹ. túmọ̀ sí pé bí Sárátà ṣe ń jẹ́ ìyàwó fún ànábì Ibrahim alayhi salatu wasalam ní jọmọ ìyá fún nínú ẹ̀sìn àbí gbogbo mùsùlùmí àkísọ ọmọ ìyá ni wá tí ìgbàgbọ́ bá ti dà wá papọ̀ àdọ́mọ ìyá
kódà bí èṣe bàbá kan ló bí wa kódà bí èṣe ìyá kan ló bí wa ọkọ àti ìyàwó náà tán bá jọ jẹ́ mùsùlùmí ọmọ ìyá ẹ̀sìn ni wọ́n ajásí pé ohun yẹn lànàbí Ibrahim fi bá ọba àwọn sọ̀rọ̀ yìí pé ọmọ ìyá mi ni àmọ́ kọ́ làámọ́lẹ̀ pé ọmọ ìyá mi ni nínú ẹ̀sìn láti lè jẹ́ kọ́ba àwọn ọgbọ́ yé wípé intanẹ́bí Ibrahim alayhi salatu wa salam gbà lérò òun ní pé kì í ṣe ìyàwó mi ọmọ ìyá mi lásán ni sísítà mi ni ìpè bóyá tó bá gbọ́ yẹn ò bóyá kò ní gba ìyàwó lọ́wọ́ òun ìpè kéèrí lè ṣe rọ́ náà àdàpè ọ̀rọ̀ ni ìpè ọmọ ìyá mi ni bẹ́ẹ̀ ni ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn ni tòótọ́ wọn yìí kàn jọ sọmọ ìyá bíbí ni ṣebí Abubakar radiyallahu ta'ala anhu òun náà lórú èdè bẹ́ẹ̀ wọn nígbà tó àwọn àtànẹ́bù Muhammad sallallahu alaihi wa sallam ń ṣe hijira láti Maka tí wọ́n lọ Madina níbì kan lójú ọ̀nà nígbà tó sì jẹ́ sí pé wọ́n lé wọn wọ́n ń wá wọn tí wọ́n wá ń daṣọ bojú ẹni Ànábì sallallahu alaihi wa sallam daṣọ bojú ó faṣọ bojú olókè náà Abubakar ni wọ́n bá anájà àwọn èèyàn wọ́n béèrè lọ́wọ́ Abubakar pé talẹ́ni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yẹn Abubakar wá ṣe tauriya tauriya wọn pẹ̀lú ẹ̀ nínú balaga ó ní hadin yahadini oníṣẹ́ ni tẹ́ ń béèrè yẹn hadin yahadini ẹnìkan tó mọ̀nà tí ń fi mí mọ̀nà ni ẹnìkan tó mọ̀nà tí ń fi mí mọ̀nà hadin yahadini ẹ̀dàkùn dodo ẹni tó bá gbọ́ kí ni ó rò tó bá ráṣẹ́ ìrìn àjò tó ní ẹnìkan tó mọ̀nà tí ń fi mí mọ̀nà ṣẹ́yìn kébi tó kọ́kọ́ ronú lọ ní pé òkè ẹni yẹn ní mú ṣe ìrìn àjò nínú dẹ́sàtì ní bá navigate ọ̀nà ní tí wọ́n gbọ́ yé nìyẹn níta Abubakar sì gbà lérò ní pé olùmọ̀nà àtọ̀dọ̀ Ọlọ́run tí ń fi mí mọ̀nà àmọ́ nígbà tí ó lè dákọ̀ ànábì tó toró dangerous láti dákọ̀ ànábì nígbà náà sallallahu alayhi wa sallam táwórí àwọn pẹ̀lú ẹ̀ á lè pè ní irọ́ wọ́n ní irú ẹ̀ lànàbì Ibrahim alayhi salatu wa salam fi sọ̀rọ̀ ń bí nígbà tí wọ́n béèrè pé bóòlù ọmọ yìí ṣe jẹ́ sí ọ bóòlù arábìnrin yìí ṣe jẹ́ sí ọ wọ́n sì ní Sárátà ìyá wa Sárátà wọ́n lọ rẹwà ọ̀pọ̀ wọ́n lọ́lọ́ ń bùn ní ẹwà nínú tọ́lọ̀ ń fi sàálẹ́sà ní pé nínú obìnrin tó rẹwà jù ní Sárátà wà lásìkò rẹ̀ tọ́ba níwá aranjúmọ́ lànà Ibrahim wa ń sọ pé ukhti ọmọ ìyá mi ni àná Ibrahim wa ń justify ọ̀rọ̀ náà fún ìyá wa Sárátà pé laysa ala wajil ardi gairi wa gairuki kò kúkú sẹ́lòmí àti lẹ́yìn èmi àti rẹ kò kúkú sẹ́lòmí lérí ilẹ̀ tí ń jẹ́ mùmínì lẹ́ni níbẹ̀ yẹn níbèrè ti yọjú pé Lútù wa ń kọ́ ṣèbọ́lọ̀ ní fana jaynahu wa Lutan ilal ardi lati barakna fiha lil alamin ṣèbọ́ àwọn àti Lútù wọn jọ ń ṣe ìrìn àjò ń bo Lútù wa mọ́mẹ́ǹtì yìí tá nàbí Ibrahim fi wá disregard ẹ̀ ajá sí pé nǹkan kan ń bẹ tí ó ti fẹ́ get wrong níbí ẹjẹ́ àtẹ̀síwájú nù tán ká tún lè mẹ́kọ̀ọ́ níbi ìtàn náà ká wá dáhùn ọ̀rọ̀ Lútù tó bá ṣe díẹ̀. wa inna hadha sa'alani fa akhbartuhu annaki ukhti anabi Ibrahim sọ fún Sárátà pé ṣé ọ̀rọ̀ báyìí ó ti béèrè lọ́wọ́ mi pé bó ló jẹ́ sí mi o ní tí mo sì fi dá lóhùn ní pé sísítà ló jẹ́ sí mi fala tukadhibini má dọ̀hún pè mí nírọ́ o má jẹ́ kọ́rọ̀ ọwọ́ tà sí ara wọn. fa arsala ilayha lọ́ba ní ó jẹ́ sísítà rẹ̀ kò jẹ́ sísítà rẹ̀ kò kàn mí ẹ lọ́ọ́ gbé wá. Falamma dakhalat alayhi nígbà tí Sárátà wọlé tọ́ba dhahaba yatanawaluha biyadihi lọ́ba bá bẹ̀rẹ̀ sí ní fọwọ́ máa jẹ ìyá wa Sárátà lára ó fẹ́ máa fọwọ́ kàn fa ukhidha ní kinní kan bá gbá ọba nìmú kinní kan ṣọ́ọ̀kì ẹ̀ lára ìyá wa Sárátà tí wọ́n ní àwọn ẹ̀gbá wa àdìsí mi ní fagutọ̀ ó paralyze ó di pé kò lè gbọ́wọ́ mọ́ kò lè gbẹ́sẹ̀ mọ́ nínú àwọn ẹ̀gbà wa mi wọ́n ní àdúrà kan ní ìyá wa Sárátà ṣe tó fi bí Ọlọ́run ọba ní àsìkò náà tí ń sọ fún Ọlọ́run ọba yìí pé Ọlọ́run ọba ó kúkú ti rí kémi ọ̀jà ń bá ọkọ mi rí àní Allahumma in kunta ta'lam Ọlọ́run tó bá jẹ́ sí pé ó kúkú mọ̀ àní amantu bika ń pé mo gbàwọ́ Ọlọ́run ọba gbọ́ lódodo wàbí rasulika tí mo sì gba òjíṣẹ́ Ọlọ́run ọba ìyẹn ọkọ rẹ̀ Ànábì Ibrahim ń pé mo gbà á gbọ́ lódodo wa ahsantu farji mo sì wá ṣọ́ abẹ́ mi ò ya obìnrin onípanṣágà mo ya obìnrin oníṣìnà tí máa ń yàlè tí nǹkan bá dáyàn lójú yẹn á fi bẹ́ lọ́hùn tí wọn náà lè fi rú ẹ̀ bẹ́ lọ́hùn ń pé mi ò yan àlè rí láti ìgbà tí mo ti délé ọkọ òun rèé o ìyá wa Sárátà níjọ́ tí ṣòro bá dé nínú tó dùn bẹ́ lọ́hùn jù òun ni àṣepamọ́ rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run
ìyá wa Sárátà wá ń fi confidence sọ fọ́lọ́run pé tó wá kú ọmọ pé lóòótọ́ ni mo gbọ́ lóòótọ́ ni mo gba òjíṣẹ́ rẹ̀ gbọ́ lóòótọ́ sì ni mo ṣọ́ abẹ́ mi illa ala zawji ọkùnrin kan ò rí òhò mi rí tó tayọ ọkọ mi fala tusallit alayya al-kafira kèfèrí yìí tó fẹ́ fọwọ́ kàn mí tó fẹ́ bá mi ló ń tipa yìí má jẹ́ kí orí nǹkan kan ṣe wọ́n ládùúgbà tó ṣe nù tó fi wá di pé àìsàn wáríwárùn wá kọlu ọba ó di pé kò lè gbá pamọ́ kò lè gbẹ́sẹ̀ mọ́ ọba wa bẹ̀ẹ́ ọba ní faqala ìdí Allah li ọba bẹ̀rẹ̀ sí ní mọ̀ bẹ Sárátà pé jọ́ bá ń bẹ lọ́hùn wàlá adúrùkì mi ò ní ṣe nǹkan kan fún ẹ kó tiẹ̀ tú mi lẹ̀ fàdá àti Allah ní Sárátà bá bẹ lọ́hùn fún òtìlékọ̀ lọ́lọ́run bá tú ọba lẹ̀ lọ́ba gbádùn ìgbà tó gbádùn tó ṣe díẹ̀ ó bá tún rò yí pé ó dà pé tẹ̀kan ṣèṣì ni thumma tanawala thaniyata ló bá tún àtẹ́ǹtì àti kọlu ìyá wa Sárátà lẹ́ẹ̀kejì fa ukhidha mithlaha ní stroke kí bá tún kọlu ó di pé kò tún lè tún apá gbé mọ́ kò tún lè tún ẹsẹ̀ gbé mọ́ àwọn àṣàdà àwọn ẹni kódà tẹ̀kejì tún fẹ́ lágbára ju tàkọ́kọ́ lọ faqala ọba tún ní ìdí Allah li arábìnrin yìí bá ń bẹ lọ́hùn wàlá àdúrú kì mọ́ ṣàdéhùn pé lẹ́ẹ̀kejì yìí tó tún ṣẹlẹ̀ yìí ìtún ẹlẹ́ẹ̀kẹ́ tó ní wáyé fadat Sárátà tún bẹ lọ́hùn fa òtúlékọ̀ ọlọ́run tútù ọba alẹ̀ ìdátọ́lọ́run wá tú ọba alẹ̀ lẹ́ẹ̀kejì fàdá ba'da hajabatihi ńlọba wá pé àwọn security tán máa wà lẹ́nu ọ̀nà tó wọlé ọba pé ó pè wọ́n pé ẹ wá ń bí faqala innaka lam ta'tini bi insan arábìnrin gidi lẹ́lẹ́ mú wá ẹ̀yìn tẹ́ni tẹ́ mú wá yìí ṣe yàn àlìjẹ̀nú lẹ́ mú wá fún mi innama ataitani bi shaytanin àlìjẹ̀nú lẹ́ tẹ́ mú wá yìí kò ṣe kọlu o lọ́wọ́ ó tú Sárátà lẹ̀ pé kọ́ máa lọ ọ̀yàn dẹ̀ fa àkàdámà Hajara ọba yẹn ló wá fún wọn ní ẹrú pé ẹ̀ ní lọ lásán mo tún ní gift tí mo fẹ́ fún yín ó wá fún wọn lẹ́yìn ẹrúbìnrin kan tí ń jẹ́ Hajara pé kọ́ máa ṣe ọmọ ọ̀dọ̀ ẹrúbìnrin ní ló padà bímọ fún anabi Ibrahim aleyhi salatu wasalam ló bí Ismail Sárátà tí ìbímọ dúdú gbà tá à ń sọ yìí kótó á di pé Sárátà náà padà wá bímọ ó padà bí Ishaq tí àwọn màláìka wá fún wọn ní ròdùnú gẹ́gẹ́ bá a ṣe sọ sẹ́yìn. fa atẹ́tìhù ìgbà tí Sárátà kúrò lọ́dọ̀ ọba tí ó máa bọ̀ lọ́dọ̀ anabi Ibrahim padà wa huwa qa'imun ọba anabi Ibrahim ti ń ṣe àdúà wọn lá anabi Ibrahim ń bẹ lọ́hùn ní kíkankíkan kódà nínú àwọn ẹgbàá wa mi wọ́n ní gbogbo tí ń ṣẹlẹ̀ láàrin ọba ni àtànàbí Ibrahim pátá ńlọlọ́n fi hàn anabi Ibrahim tí káṣù ṣẹlẹ̀ fún ń rí gàgá kí wọ́n máa rí jìnnà bẹ́ẹ̀ ń ṣe ń rí èmi láti odindi ìlú tó jìnnà ńlá anabi Ibrahim alayhi salatu wassalam lọ́lọ́n sí gàgá fóun náà pé yá máa rí tí ń ṣẹlẹ̀ láàrin ìyàwó rẹ̀ àtọba yìí torí wọn lá anabi Ibrahim alayhi salatu wassalam nífẹ̀ẹ́ Sárátà ọ̀pọ̀ ntí ó wàá bá a lọ́kàn jẹ́ kódà tí Sárátà bá dé tí máa ń pè nǹkan kan ọ̀ṣẹlẹ̀ kárí dájú ó lè wà kámọ̀ dájú ó lè wà ọlọ́run wa ni máa rí fúnra ara rẹ̀ kí ní ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì. ìgbà tí Sárátà dé ọ̀dọ̀ anabi Ibrahim lọ́wọ́ fún anabi Ibrahim alayhi salatu wassalam nírò pé adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ní orí nǹkan kan ṣe fún mi raddallahu kaydal kafir ó sì fún mi ní arábìnrin yìí pé kọ́ máa jọmọ ọ̀dọ̀ wa ẹ̀mẹ́gbàgbé bí a ti yà lọ ní pé kí wá ló máa anabi Ibrahim alayhi salatu wassalam wá sọ pé ní ilé ọlọ́run ọba tó mọ́lẹ̀ ní o lérí ilẹ̀ yìí laysa ala wajhil ardi mu'minun ghairi wa ghayruki lẹ́yìn èmi àti wọ Sárátà kò sí olùgbàgbọ́ tó yàtọ̀ sí mi àti ẹ ìjádìsí yóò ti máa takò ayal Qur'ani tí ń sọ pé anabi Lutu alayhi salatu wassalam àti Ibrahim jọ jáde kúrò nínú ìlú àwọn ẹlẹ́bọ ni wọ́n jọ ṣe ní àjò wá sí al-ardu lati barakna fiha ilẹ̀ ta ní kálíbárìkà ọ̀rọ̀ kìríkà rẹ̀ ìyẹn lẹ̀ Sham àwọn afọ́mímọ̀ wá dá wọn pé al-Imam Ibn Kathir nínú Bidaya wa Nihaya ó ní kò takora wọn èdè Lárúbáwá ni ó ní ọ̀rọ̀ ọ̀run fún anabi Ibrahim alayhi salatu wassalam láti sọ pé èmi rẹ nìkan náà lolùgbàgbọ́ tí ń bẹ ńlẹ̀ yìí pẹ̀lú àníyàn pé èmi rẹ nìkan ní ọkọ àtìyàwó tí ń jọ ń ṣẹ̀sìn ìsìláàmù ẹ̀sìn ìgbàgbọ́ Ọlọ́run nínú ilẹ̀ yìí pé ntọ́jú àlérò ni pé kò sí lọ́kọ láyà kan tí ń ṣẹ̀sìn ìgbàgbọ́ nínú Ọlọ́run tó tayọ èmi rẹ àmọ́ ìdáhùn náà lẹ̀ ìdáhùn tó lóore ju ìdáhùn náà lọ ní ìdáhùn al-Imam Ibn Hajar al-Asqalani nínú Fathul Bari àti Imam Qastolani nínú Irshadu Sari àti al-Aini nínú Umdatul Qari tí gbogbo wọn fi ṣe àlàyé hadithi nínú Sahih al-Bukhari
àwọn ní iṣẹ́ rí al-ardu inú èdè Lárúbáwá tá Nábì Ibrahim wí pé nílẹ̀ yìí ilẹ̀ tá Nábì Ibrahim ń rí fàásì kìí ṣe gbogbo ilẹ̀ ayé lómìn tá fi máa rèézi kwérì pé ìmọ̀ wa ni Lútù wà ká ló ní gbogbo ilẹ̀ ayé ni ó ti kọlu ayé al-Qur'ani tó sọ pé Lútù náà wọ́n jọ wà papọ̀ ní kódà bí wọn ò tiẹ̀ jọ wà papọ̀ ṣebí Lútù náà ń bẹ tó ti di mùmínì nígbà náà tó tiẹ̀ jójì sí Ọlọ́run nígbà náà so inta Nabi Ibrahim alayhi salatu wassalam gbà lérò ní pé al-ardu lati waqa'a fiha ma waqa'a ilẹ̀ yìí ìlú yìí tí ṣẹlẹ̀ yìí ti ṣẹlẹ̀ yìí kò sì sá Nabi Lútù pẹ̀lú wọn nílùú náà wọ́n ní ìrìn àjò tí Nabi Ibrahim alayhi salatu wassalam ṣe pẹ̀lú Nabi Lútù tí wọ́n fi jáde kúrò ní ìlú kèfèrí tí wọ́n fi lọ ilẹ̀ Sham ó dín ìrìn àjò kan lòun lọ́tọ̀ ó wá yàtọ̀ sí ìrìn àjò tá Nabi Ibrahim àti Sárátà ìyàwó rẹ̀ kàn jáde lọ ṣe lọ́tọ̀ kò má Nabi Lútù dání lọ ṣe léyìn òun ní ìtàn tá Nabi sallallahu alaihi wasallam pa yìí kìí ṣe yìí ìrìn àjò tó gbé wọn jáde láti ilẹ̀ Iraq lọ sí ilẹ̀ Sham wọ́n ní ẹ̀rí tá fi mọ̀ bẹ́ẹ̀ ni pé akúkú rí nínú tàn wípé ilẹ̀ Misra Nabi Ibrahim alayhi salatu wasalam àti Sárátà débẹ̀ àwọn méjèèjì ṣe ìrìn àjò lọ sí ilẹ̀ Misra ilẹ̀ Egypt wọ́n ní ajá sí pé nígbà tán lọ lẹ̀ Egypt ní ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ kìí ṣe ìrìn àjò tó dà wọn àti Lútù papọ̀ torí nígbà tá Nabi Ibrahim alayhi salatu wasalam àti Sárátà níbẹ̀ Nabi Ibrahim pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba ó gbé Lútù dìde pé ìlú báyìí wọ́n ń ṣèbàjẹ́ báyìí níbẹ̀ ọkùnrin súnmọ́ ọkùnrin ó yá lọ jíṣẹ́ Ọlọ́run ọba fún wọn bẹ́ẹ̀ Ànábì Lútù ti gbéra òun ti ń jíṣẹ́ Ọlọ́run ọba nílùú míì ẹ̀yìn ìgbà náà ni tírípù míì ìrìn àjò míì ṣẹlẹ̀ tá Nábì Ibrahim alayhi salatu wassalam wá gbéra pẹ̀lú ìyàwó rẹ̀ Sárátà tí wọ́n lọ sí ilẹ̀ Egypt ni wọ́n wà tíṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ńlójú ọmọ sọ pé ní ilẹ̀ yìí o kò sí olùgbàgbọ́ míì tó yàtọ̀ sí mi àti rẹ̀ ìyàwó mi kìí ṣe pé lérí gbogbo ilẹ̀ ayé ni Ànábì Ibrahim min wọ́n ní tí ó jẹ́ àmọ́ bẹ́ẹ̀ ni pé al-ard orí ilẹ̀ al-Qur'ani lò láwọn àyè tó pọ̀ tí ó sì mí ní gbogbo ilẹ̀ ayé tẹ́sí pé àyè kan péré ni ìlú kan péré ni Qur'ani rí fáàsì ó sì wá lo word generic word tí ń dá lérí gbogbo ilẹ̀ ayé àpèjúwe nínú Suratu Yusuf nígbà tá Nabi Yusuf alayhi salatu wassalam tí ń sọ fún ọba ilẹ̀ Misra ilẹ̀ Egypt tí ń sọ fún pé ìgbà tó jáde lẹ́wọ̀n ó ní ij'alni ala khaza'inil ardi inni hafizun alim jẹ́ kí n mọ́ ọbọ̀ mójútó khaza'inul ardi àwọn resources àti pẹ́pẹ́ ọrọ̀ ilẹ̀ yìí ẹ mọ̀ pé pẹ́pẹ́ ọrọ̀ gbogbo ilẹ̀ al-ardu lòun náà wí pẹ̀ṣẹ́ wọ́n yàn láti máa mójútó pẹ́pẹ́ ọrọ̀ gbogbo ilé ayé gbà náà ni obviously rárá ìlú tí ó wà ni wọ́n rí fà sí al-ardu njọ́ náà jẹ́ mọ́ mójútó pẹ́pẹ́ ọrọ̀ ilẹ̀ yìí kìí ṣe gbogbo orílẹ̀ so ara example kan ní al-Qur'ani nínú tí wọ́n tún lo al-ardu fún ìlú kan tí ò mí ní gbogbo ilé ayé àpèjúwe mi nínú Suratu Yusuf bákan náà ìkànnì àwọn ẹ̀gbọ́n Nabi Yusuf alayhi salatu wassalam nígbà tí wọ́n lọ sí ilẹ̀ Egypt tí wọ́n lọ ra oúnjẹ tí bàbá wọn gbé wọn dìde Ànábì Yakub tí wọ́n adélẹ̀ Egypt tí wọ́n ra oúnjẹ tí wọ́n á ní ìkànnì àwọn àbúrò yín o èyàn èyí tọ́jọ́ mọ̀ ìyá Yusufu tó wọ́n lọ jalè o ń pé so a ní láti dá dúró a ní láti mú mọ́lẹ̀ ní ilẹ̀ Egypt kò ní lè tẹ̀lé yín lọlé tí wọ́n sì sí gbé àdéhùn pẹ̀lú Ànábì Yakub kí wọ́n tó jáde nínú ìlú tánàbí Yakub ní ọ̀rọ̀ ọmọ yìí dọwọ́ yín o kò tún gbọdọ̀ ọ̀rọ̀ rí ọ̀gbọ́dọ̀ tún dàbí tẹ̀gbọ́n rẹ̀ Yusufu o ojú wa ti kan nú àwọn ẹ̀gbọ́n pé èmi ò lè tẹ̀lé yín lọlé kí láwùí fún Ànábì Yakub tá a bá délé báyìí ó wá sọ pé falan aburaha làárídọ̀ hatta yadana li abi aw yahkuma Allahu li wa khairul hakimin falan aburaha làárídọ̀ mi ò ní filẹ̀ yìí lẹ̀ al-ardu bẹ̀yẹn náà ilẹ̀ yìí ni ó túmọ̀ sí yẹn ní tú ní pé gbóyìn ní fi orí ilẹ̀ ayé lẹ̀ orí ilẹ̀ ìlú tá a wà yìí ẹ rí i pé Egypt náà ló tún wà tí wọ́n ti ń sọ̀rọ̀ yìí example mi náà tún wà tó ti ẹ̀ pé Egypt náà lọ́lọ́run tún rìfà sí ó tún pé bẹ́ẹ̀ náà ní al-ard fa arada an yastafizahum min al-ard ṣètà Fìràwọ̀ náà fẹ́ fúnlẹ̀ mọ́ wọn láti fúnlẹ̀ mọ́ wọn fara ni wọ́n lérí ilẹ̀ tọ́lọ́run rìfà sí náà nílẹ̀ Egypt
ó jẹ́ káwọn onítàn kan tiẹ̀ sọ pé ilẹ̀ Egypt fún rẹ̀ nínú orúkọ rẹ̀ náà ni al-ard, nínú orúkọ tán máa ń pè ìlú Egypt òun ni al-ard. wọ́n ní ajá sí pé àdíìsì tí Abu Hurairah gbà wá radiyallahu ta'ala anhu tí ń bẹnu Sahih Bukhari tí mọ́mọ́ Ahmad gbà wá táwọn àfáà tó pọ̀ ń pé anabi Ibrahim wá ń sọ fún ìyàwó rẹ̀ pé lẹ́ni o kò sólùgbàgbọ́ kan lórí ardu lórí ilẹ̀ tọ́tayé mi àti ẹ. wọ́n ní kò tako al-Qur'an, ilẹ̀ tí ń rí fáàsì òun náà ni ilẹ̀ Egypt, kìí ṣe gbogbo orí ilẹ̀ ayé. nítorí anabi Lutu alayhi salatu wassalam ìtì ń bẹ lórí ilẹ̀ ayé nígbà tá à ń sọ yìí. ẹ jẹ́ á tẹ̀síwájú. Ọlọ́run wá ní yujadiluna fi qawmi Lutin inna Ibrahima lahalimun awwahum munib. Falamma dhahaba an Ibrahim ar-rawn, ńgbà tí ẹ̀rù ọba nabi Ibrahim mọ́, ojú rẹ̀ ti sọ̀kalẹ̀, ọkàn rẹ̀ ti sọ̀kalẹ̀ láti bá àwọn màláíkà sọ̀rọ̀. Yujadiluna fi qawmi Lutin, ó ṣẹ̀ṣẹ̀ wá rí tọ́pìkì àwọn ìjọ Lútùrò. Kí ló dé tẹ́ fẹ́ pa wọ́n lẹ́sìn. wọ́n lá nabi Ibrahim alayhi salatu wassalam ń sọ fáwọn màláíkà wípé ara'aytum, ẹ wò law kana fiha khamsuna rajulan, ìlú tẹ́ fẹ́ lọ tíṣ operation tẹ́ fẹ́ lọ pa wọ́n rẹ́ yìí tó bá jẹ́ sípa àti ẹ̀rẹ́ yẹn 50 minal mu'minin tí wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ atuhlikunaha ṣe tó rẹ́dí àti pàlú yẹn rẹ́. qalu la, wọ́n lá màláíkà ní téèyàn 50 bá wà ń bẹ̀ tó gbọ́ lọ́wọ́ ọba gbọ́ nípa wọn rẹ́ mọ́nà. wọ́n lá nabi Ibrahim wá tún béèrè ó rí fírèsì béèrè ẹ̀. wọ́n ló ní ara'aytum, ẹ wò law kana fiha 40 rajulan, ó dà tí wọ́n bá pé 40, tí wọ́n bá pé 50, tí wọ́n máa ń 40 ńkọ́, tí wọ́n sì gbọ́ lọ́wọ́ ọba gbọ́ atuhlikunaha ṣe rẹ́dí àti pa wọ́n rẹ́ still. wọ́n ní rárá, a lè pa wọ́n rẹ́. Ànábì Ibrahim tún ní ó dà tó bá jẹ́ pé 30 ni wọ́n ńkọ́, àwọn màláíkà ní a lè pa wọ́n rẹ́. ó ní tó bá jẹ́ pé 20 ni a rí ń bẹ̀ tí wọ́n bá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ńkọ́. ń try láti gbogbo bí ìgbà pé yẹn negotiate yọ Ọlọ́run pé ẹ mọ́ tí fìyà jẹ wọ́n. ẹni tó ṣe bá wo bẹ̀ náà ó yẹ kára àwọn mélòó kan tó gbọ́ lọ́run gbọ́. ó dà tá a bá rí 10 ńkọ́ tó fi dórí 10. nígbà tán ní sábà bá rí 10 a lè fìyà jẹ wọ́n. ó dà tá a bá wá rẹ yọ ọ̀kan kọ́. wà ní inna fiha Lutan nínú Suratul Ankabut, nítorí Lútù ń bẹ́ẹ̀ tó gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ṣé wàá parẹ́ ni. àwọn màláíkà ní qalu nahnu a'lamu biman fiha lanunajjiyannahu wa ahlahu illa imra'atahu kanat minal ghabirin. Lútù ń bẹ́ẹ̀ àwa náà mọ̀ bẹ́ẹ̀. àwọn màláíkà ń sọ bẹ́ẹ̀ fún Ànábì Ibrahim kí àwa náà mọ̀ pé Lútù ń bẹ́ẹ̀. adẹ̀tí nípalẹ̀mọ́ bò láṣẹ kó Lútù yọ àti àwọn ará ilé rẹ̀ yàtọ̀ fún ìyàwó rẹ̀ tóun kàn jẹ́ ọ̀dàlẹ̀ tí ó parẹ́ mọ́ gbogbo àwọn tó fẹ́ parẹ́. Ànábì Ibrahim alayhi salatu wassalam àánú àti ìkẹ́ àti ìfẹ́ ń pé kí àmọ́ ti jẹ wọn bóyá wọ́n lè túbá. ó gbé Ànábì Ibrahim ó jẹ́ ọmọ báwọn màláíkà negotiate pé àmọ́ ti fìyà jẹ, ó dá tá a bá rí 50 ńkọ́, ó dá tá a bá rí 40 ńkọ́. Ọlọ́run ní inna Ibrahima lahalimun awwahum munib. Ọlọ́run wá ń confirm Ànábì Ibrahim pé Ibrahim láàánú ọláàánú. Pé Ànábì Ibrahim ń try láti ṣàánú àwọn ìjọ Lútù pé tóun bá l'option láti stop àwọn màláíkà mọ́ tí fìyà jẹ wọ́n. Ọlọ́run náà tún wá appreciate Ànábì Ibrahim pé inna Ibrahim, dájúdájú Ibrahim lahalimun, ó ní sùúrù gan-an. ẹni tá a pè ní halim òun lẹni tẹ́ fi ìwọ̀sí lọ parí tí ò ní bínú bọ̀rọ̀. halimu nù ló fi wà nù orúkọ Ọlọ́run pé kì í ọba tí kì í tètè bínú, ọba tí máa yááfì ẹrú. inna Ibrahim la halimun, alámúmárè èèyàn ni kì í bínú bọ̀rọ̀. ìròyìn yẹn gbọdọ̀ wà lára gbogbo àwọn ànábì Ọlọ́run. àtẹni tó bá fẹ́ jogún àwọn ànábì Ọlọ́run tí ó máa jẹ́ òjíṣẹ́ Ọlọ́run nínú àfáà, nínú olùpèpè, nínú akọ́mọ́nkẹ́, gbogbo ẹni tó bá ti gbé kan wọ̀ nínú aṣọ táwọn ànábì Ọlọ́run bá bọ́ọ̀lẹ̀, ìwà sùúrù, ìwà àmúmára gbọdọ̀ wà lára ẹ̀. ẹ wo àwọn kìrìsìtẹ́nì tí wọ́n bá ń jíṣẹ́ Ọlọ́run, tí wọ́n bá ń àwọn tó máa há pamphlet káàkiri títì inú mọ́tò yẹn, tí wọ́n bá gbọ́dọ̀ bẹ́ẹ̀ wé láwà ní tẹ́ fi ìmúra àfà tẹ́ wà báyà tẹ́ ti rẹ̀ wọ́n tú fọkàn sí nípa àwọn tún lè jèrè ọkàn yín.
wọ́n tún fẹ́yìn náà nǹkan wọ́n tún preach fún yín wọ́n tún máa ṣe wáàsí fún yín wọ́n ní òkè àwòdìndí àfáà lélẹ́yìí o tẹ́ bá jájúmọ́ wọn àbẹ́ lẹ́júmọ́ wọn nígbà wọn dá yín dúró bóyá nǹkan jú èyí tí ó fi bínú yóò bá mọ̀ pé àlàáfíà fún yín o àlàáfíà fún yín ó máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ ni ó lè jẹ́ pé bàbá wèrè nílé rẹ̀ ó lè jẹ́ pé ó ti lu ìyàwó rẹ̀ darí láàárọ̀ ọjọ́ òun kọ́ mọ́ gbádùn rárá àmọ́ dà pé tóun bá ti wà nínú yúnífọ́ọ̀mù òjíṣẹ́ olúwa òun gbọ́dọ̀ máa ṣe bí àwọn òjíṣẹ́ olúwa bẹ́ẹ̀ kan lábùkù yóò ní àlàáfíà fún yín o yóò máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nígbà tó ti gbà pé òun represent àwọn ànábì ọlọ́run bẹ́ẹ̀ ni gbogbo òjíṣẹ́ ọlọ́run gbọ́dọ̀ ṣe rí gbogbo àwa tá a bá ti bára wa gẹ́gẹ́ bí representative Islam kódà ẹni tí ẹ ṣàfà tó bá bára rẹ̀ ń bí iṣẹ́ kan wọ nìkan mùsùlùmí láàrin wọn tí wọ́n ń fi ìwà rẹ̀ àti ìgbésí ayé rẹ̀ study kí ní jẹ́ Islam ìwà tó bá jẹ́ wà nábì sallallahu alaihi wasallam àti gbogbo àwọn nábì ọlọ́run ló gbọ́dọ̀ wà lára rẹ̀ Ibn Mas'ud radiyallahu ta'ala anhu olóhùn bẹ́ẹ̀ tá nábì sallallahu alaihi wasallam ń pìtàn ìkan nínú àwọn nábì ọlọ́run níjọ́ kan hadith tó lálàáfíà àti mọ́ Bukhari gbà wá ní ó là nábì sallallahu alaihi wasallam wá ń sọ báwọn ọjọ́ rẹ̀ ṣe hàn lè mọ̀ yẹn nábì ọlọ́run tí wọ́n lù hátà àdìmọ́hò tí wọ́n títí tí wọ́n fi gbẹ̀jẹ̀ lára ẹ̀ àwọn ọjọ́ rẹ̀ lù tí wọ́n fi gbẹ̀jẹ̀ lára ẹ̀ ó ní máa ṣe wá gbẹ̀jẹ̀ lára ẹ̀ tán hàn lè mọ̀ tó Ibn Mas'ud náà nábì sọ pé gbogbo ń tà nábì ọlọ́run ń wí kọ̀tà yọ wípé rabbi gfir li qawmi ọlọ́run ò sì bá ń forí jìn àwọn ìjọ mi fa innahum la ya'lamun nítorí kò yé wọn ni wọ́n mọ̀ ní wàhálà tán fà lẹ́sẹ̀ yìí tán lu odindi ànábì ọlọ́run tátìbọ̀ tán rẹ̀ bá jálù wọn agbára tí wọn náà ní ká àmọ́ kò yé wọn ọlọ́run kò yé wọn ni má bínú wọ́n ń fara ní wọ́n ń jẹ́ níyà ó tún wá lámùmára gbogbo ẹni tí ó bá jẹ́ ìmáàmù fìdín aṣáájú nínú ẹ̀sìn àfikọ́ lámùmára ọlọ́run ló sọ nínú al-Qur'an nínú suratu sajida ó ní waja'alnahum a'immatan waja'alna minhum a'immatan yahduna bi amrina lamma sabaru wa kanu bi ayatina yuqinun tí n bá ṣe mistake kí àwa mú jáde nínú wọn àbá sọ wọn di a'immatan aṣáájú ẹ̀sìn bí amrina látara àṣẹ àwọn ọlọ́wọ́n ọba ó ní lamma sabaru nítorí pé wọ́n lámùmára wa kanu bi ayatina yuqinuna àmì àwọn ọlọ́wọ́n ọba sì dá wọn lójú yẹn ni pé àrídájú ọlọ́wọ́n ń bẹ fún wọn wọ́n sì lámùmára ó jẹ́ àwọn mímọ́ sọ pé bí sọ́bùrì wal yaqin pẹ̀lú àmúmára àtàrídájú kíyàn dúró lórí tí bá ń ṣe tó bá jódodo kó sì wá lámúmára ń bẹ gbogbo àdánwò tó bá kàn ọ́ tunalul imamatu fi din láàfi dá ṣáájú ẹ̀sìn nìyẹn fi wọnú sáfù àwọn tó kọ wọn kì í parẹ́ nínú ẹ̀sìn kó tó dijọ́ kìyàmọ̀ bákan làwọn ọmọ Malik àwọn ọmọ Shafi'i gbogbo àwọn Abu Hanifa bákan wọn ṣe ṣayé tọ́lọ̀ fi wá ní kálùbáríkọ̀ pọ̀ lára wọn tó bẹ́ẹ̀ tó fi wá ń dàbí ìgbà pé a lè gbẹ́sìn yé láì gbọ́dọ̀ wọn kọjá àwọn àfáà tí ń bẹ lásìkò wọn pọ̀ ẹni bá wá di ìtàn dáadáa ẹ̀rọ àwọn àfáà tí wọ́n mọ ròyìn wọn pé àfáà yìí kódà mọ́ rẹ̀ ju tìmọ́mù Málíkì lọ kódà mọ́ lágbájá yìí ju tàbú Hànífà lọ wọ́n sì jọ ló gbani tọ̀ kí ló pa orúkọ tiwọn rẹ́ àbí kí ló dé tí mọ́sẹ̀ àbí tí wọ́n parẹ́ tọ́lọ́n fi wá ní tẹ̀yìn wọ̀nyí ní ọ̀ṣẹ́kù ńbẹ nínú àwọn àfáà tó ti kọjá lọ tó yẹ sí pé kùdọ́ọ̀tù ni wọ́n bájọba ṣe àwọn èsì àfẹ́ẹ̀sìn tí ń dá fatiwa tí kàn kọ́mọ ní hadisi kọ́mọ lálùkùránì lásán àwọn atúmọ̀ bájọba ṣe wọn àmọ́ adájọ́ ni wọ́n tíjọba ó bá ti make decision lásìkò wọn ìjọba ó involve wọn àwọn àfáà torí ìjọba bá ṣe ntí gbogbo àfáà náà mọ̀ dùlé ní pé kí n mọ lọ́ọ̀yà kí n mọ police kí n mọ kíní kí n wà well connected kí gbogbo àwọn ìjọba ó recognize mi wọ́n ti recognize àwọn kan rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó kọ wọ́n padà parẹ́ tẹ́sí pé ńjọ́ táwọn àfáà táwọn wí yìí ń bẹ láyé wọn ò ṣe é ní fín ó ti yàn mọ́lé ẹni bá bú wọn jẹ́ ń yà torí wọ́n rí létí mọ́ ìjọba dáadáa tó àwọn àfáà tí yàn sọ̀rọ̀ sí tí yàn ó mú jẹ gbé lọ gbére ńlá àwọn ọmọ Málíkì lásìkò wọn kí lọ́lọ́run wá ti torí ẹ̀ṣẹ̀ kọ wọn kù sí tí wọ́n á da lálùbáríkà sí àṣẹ nítorí àmúmọ́ra ni kí wọ́n ja'alna minhum a'immatan yahduna bi amrina lamma sabaru wa kanu bi ayatina yuqinun àmúmọ́ra àti ìláàánú nínú ìròyìn àwọn ànábì Ọlọ́run tó ti lọ ni anabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n fi ìwọ̀sí lọ tọ́pọ̀ kódà mélòó la lè sọ ńbẹ̀ dúdú yín lẹ́tì mọ́ àmọ́ ẹ wojọ́ tá anabi sallallahu alayhi wa sallam ń darí Tọ́ífù wọ̀ tí wọ́n kàn án lábùkù lọ́hùn tán jẹ́ níyà lọ́hùn sallallahu alayhi wa sallam anabi ní ìgbà tóun inú tàn tá anabi pa fáwọn sàhábà tóun kúrò ní Tọ́ífù tóun wá sọ̀kalẹ̀ sí ilẹ̀ àdúgbò kan ìrántí ó kọ́ bẹ̀ ẹni malaika Jibrilu àti malaika kan wá dé
òun rí sàhábà kan òun rí ẹ̀sùjò kan táwọn màláíkà méjì jáde látàrẹ̀ ó wá jẹ́ Jibrilu àti màláíkà kan. Jibrilu wá ń sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé wo màláíkà tó bá mi wáyìí màláíkà àpáta nù òun lọ́lọ́run fi sí in charge gbogbo àpáta tí ń bẹ láyé ṣé ilẹ̀ Mẹ́kà sì jẹ́ ilẹ̀ àpáta tó pọ̀ màláíkà àpáta ni pa á láṣẹ tó bá wọ̀n ni màláíkà òun náà bá sì sálámà sí Ànábì sallallahu alaihi wasallam Olúwa ló gbé mi dìde ìpè gbogbo tó bá fẹ́ pátápátá àwọn àpáta ilẹ̀ Mẹ́kà ṣàbẹ́ni tí wọ́n bá fẹ́ kí n dojú ẹ̀ dé gbogbo ilẹ̀ yìí pátápátá kí n pa gbogbo ara ilẹ̀ yìí rẹ́ pẹ̀lú nǹkan ṣe fún ọ yìí mo ti ṣe tán lànàbì bá ń sọ ìpè bal arju an yukhrijallahu min aslabihim man ya'budullaha wa la yushriku bihi shay'a mi ìfẹ́ bẹ́ẹ̀ àwọn lè mọ́ gbọ́ lọ́wọ́ ọba gbọ́ bẹ́tọ́lọ́run lè mú àwọn ọmọ rẹ̀ jáde látara àwọn táwọn gbọ́ lọ́n gbọ́ abẹ́rí nǹkan inú nira ló wà inú pain la Nabi sallallahu alayhi wa sallam wà ó tún wá ń ṣàánú ó tún láàánú ṣe pé èpè àtàsàsí ńlá wá gbà pé àfa ẹni tí wọ́n pè láàfà gbọ́dọ̀ nímọ̀rin mi fi lọ́wọ́ ẹ bá ní àfa àfihàn gbọ́dọ̀ mọ̀ pé níyàn fi tó bá lẹ́ sórí ibú kẹ́ ṣe lẹ́ẹ̀kan náà tó bá lẹ́ ṣi èrè kẹ́ mọ́ ṣi èrè lẹ́ẹ̀kan náà àwọn gbogbo nǹkan tá a rò pé a fi ń kọ̀wọ̀ sí tá a fi ń ṣúgbà ara wa yẹn náà ní ọjà láti wọ̀ tán ẹni tó bá ti pè láàfà gbọ́dọ̀ ṣe é yàn jẹ ó dá nílẹ̀ Yorùbá wa náà tẹ́ bá kíyèsí tàn dáadáa tẹ́ wádìí àwọn àfáà kan ń bẹ tí wọ́n nímọ̀jà àwọn Sheikh Adamu lọ àti Sheikh Kamal tí wọ́n ti kọjá tí wọ́n lámìláaka wọ́n wá rí ìjọba bá ṣe lásìkò náà ju àwọn Sheikh Adamu Sheikh Kamal tí wọ́n súnmọ́ ìjọba tẹ́ pé aláṣẹ ni wọ́n ní gbogbo ilẹ̀ Yorùbá ní gbogbo Nàìjíríà èyí ṣe tó wá dàbí ìgbà pé ó kọ méjì ló kù nísìn kí á máa dákọ̀ Sheikh Kamal àdàkọ̀ Sheikh Kamal àdàkọ̀ bàbá lámúnigun èyí ṣe tó já àwọn wọ̀nyẹn nìkan ló kù àṣewájú anamínú àìmọ̀tán yà àdúnà bíi amúrì náà tọ́lọ́ sọ pé lámà sọ́bàrù tíyàn bá lámù mara wàkánú bíi ayatina yukinu náà tí ń tó sì ń ṣe dọ́ lójú tó níyẹ kéènù àtàmọ̀dájú lérí ẹ̀ ọlọ́run sà fún wa ní sùúrù àtàmọ̀dájú ọlọ́run wá ròyìn anabi Ibrahim pé halimun ó ní sùúrù púpọ̀ nígbà tí ń bá wọn bẹ̀bẹ̀ pé ẹ mọ́ ti pa wọn rẹ̀ pé halimun Ibrahim ní sùúrù awahun ọdẹ láàánú ẹni tí ó bá já ṣáájú tá a bá pè ní ọyà ní sókàmọ́ tẹ̀lé ọ nínú ẹ̀sìn ọgbọdọ láàánú awáhù lẹni tó láàánú nítorí ibi tí wọ́n ti mú ní ẹni tí máa ń ṣe áhù nínú èdè Lárúbáwá ìtumọ̀ rẹ̀ níbi ká ní èyà ẹni tí bá máa ń tẹnumọ́ èyà ṣe mọ̀ pé àánú kíní kan ní í ṣe lọ́wọ́ tí fi ń lo dodo láńgbèjì wọn ẹni bá lè tẹnumọ́ wọn wàá pè ní àwa yẹn kí ẹni tí máa fi dodo gbá bẹ̀rù tí máa jáyà tí máa banújẹ́ lérí ọ̀rọ̀ ìtumọ̀ táwọn ń tafsiri fún àwáhù lé ní 15 ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ń pé kí ni ìtumọ̀ gbólóhùn àwa ó lé ní 15 àmọ́ àpàdáwọ̀ gbogbo ẹ̀ gẹ́gẹ́ bí ìpìlẹ̀ èdè náà ó pàdé síbi wípé ẹni tó láàánú ẹni tá a bá fi ṣaṣáájú ẹ̀sìn kò gbọ́dọ̀ máa ṣe ọ́ bíi káwọ náà tó máa pé ọlọ́run ó sì bí yín jọ àlùkìyámọ̀ ṣé o fẹ́ kọ́ lọ́run ó bí mí ni ìgbìyànjú rẹ̀ gbọ́dọ̀ wà lérí bọ́lọ́run ò ṣe ní bí mí nígbà tá a ti fi ọ́ ṣaṣáájú ẹ̀sìn ọ̀rọ̀ kan bẹ tán máa ń fi tì sọ́dọ̀ mọ́mọ́ Ahmad mi mọ́ bó ṣe lẹ́sẹ̀ ńlẹ̀ tó wọn náà ní mọ́mọ́ Ahmad sọ pé tó bá dijọ́ àlùkìyámọ̀ tó bá jẹ́ sí pé ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó bá jẹ́ sí pọ́ rọrùn bẹ́ẹ̀ ń pọ́lọ̀ ń wá sọ fóun pé gbogbo ojú Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tọ́tọ́ sí iná látara ẹ̀ṣẹ̀ kan sẹ́ṣẹ̀ kejì tí wọ́n wọ̀ ná só lè fira rẹ̀ lẹ̀ káfíwọ́ sínú ná kákó gbogbo wọn jáde nínú náà sálì Jánnà aláàdínà ní Muhammad Ahmadu ló wọn sọ fọlọ́n pọ̀ tẹ̀wọ̀n lọ́rùn pé kẹ́nìkan kan mọ̀ wọ́n náà Allahu Akbar ajásí pé àánú àti ìfẹ́ fún ìjọ Ànábì sallallahu alayhi wa sallam iná lọ́lọ́run fi sí wọn lọ́kàn tó jókòó wọn lálùbáríkà táyé náà fi sọ̀rọ̀ alẹ̀ fún wọn pé ẹ̀yin yìí ṣe tẹ̀lé ẹjúwe ọ̀nà fún wa á tẹ̀lé yín ẹ̀yin pé bá rí jálùkì àmọ́ wọ́n ní kálukú ọmọ pé nafsi orí mi kálukú ní rí tẹnìkan rò mọ́ wọn lá Ànábì sallallahu alayhi wa sallam nìkan ní ọmọ pé ummati ìjọ mi kò tiẹ̀ ní béèrè ààrẹ kò ní rí tarẹ̀ rò tìjọ rẹ̀ kó bó làwọn àjọ rẹ̀ ò sí ní wọ́ná ọlọ́run wá ń fi rú ẹ̀rù yàn Ànábì Ibrahim pé àwáhù ni aláàánú ni ọlọ́run tó wá fún níròyìn kẹta ó ní munib àwáhùn munib lẹni tí yí tètè padà sọ́dọ̀ ọlọ́run tí kìí pẹ́ lórí ẹ̀ṣẹ̀ kìí mọ̀ra nídìí ẹ̀ṣẹ̀ kó tó tètè mọ̀dọ̀ ọlọ́run tó bá ti tọ́ wò ni ó ti korò lẹ́nu ẹ̀ pé dá mi fún kinní yìí
yóò tètè lọ tọrọ àforíjìn torí tí yẹn bá ti pẹ́ ń ta kò ní mọ̀nà lé mọ́ Ọlọ́run dá wa láláṣìṣe nature tó fún wa nature kí àṣìṣe àṣìsọ kó máa wá sí wa lára àmọ́ níjọ́ bá ti rẹ́ ni tawájílẹ̀ kan náà á tètè máa tají àgbo wa tí wọ́n kàn mọ́lẹ̀ kò ní jẹ́lọ́jẹ́lọ́jẹ́lọ́ kọ́ mọ́ mọ̀nà lé wọn ló ń pè ní monib tọ́lọ̀ lẹ́ni tó wọ́n welcome njọ́ alkiyama lẹ́ni tó bá man jaa bi qalbi monib ẹni tó bá bá wọn pẹ̀lú ọkàn tí kì í pé ń di àṣìṣe tí fi máa wọlé ẹni bá ti ṣe mistake lẹ́ẹ̀kan náà yóò máa tọrọ àforíjì yóò sunkún lérí yìí tó bá ṣe yóò sì tún gbìyànjú àti ṣe dáadáa kan láti cover rẹ̀ wọ́n pè kan ìkànnà àwọn afáìsìn tó ti lọ Abdullahi ibn Wahab ọmọ kí ló jẹ́ fún mọ́ Malik ó wá já àfáàfá àwọn mọ́mọ́ Ahmad kọ́ àdísì lọ́dọ̀ ẹ̀ àfá àgbà ni tó kí lọ́dọ̀ Malik tó kí lọ́dọ̀ lẹ́sọ ọmọ sáàdà tàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ló ní òun máa gbìyànjú ń pé kóun mọ́ sọ̀rọ̀ èèyàn láì dá lẹ́yìn ìmọ̀ wá difficult fóun ẹ mọ̀ pé nǹkan pè ní ìnábàánu o ìmọ̀ difficult fóun lòun wá sọ pé okay ọ̀dà dojọ́ tóun bá ti sọ̀rọ̀ èèyàn láì dá lẹ́yìn òun sì gbọ́dọ̀ gba àwẹ̀ kan fọlọ́hun ó ti di dandan kó wọn gba àwẹ̀ níjọ́ kejì fọlọ́hun tóun bá sọ̀rọ̀ èèyàn láì dá lẹ́yìn òun gba àwẹ̀ níjọ́ kejì tóun bá sọ̀rọ̀ èèyàn láì dá lẹ́yìn òun gba àwẹ̀ ń fi yẹn torí tẹ́ ẹ bá ti ṣe dáadáa kan innal hasanati yudhibna sayyi'at dáadáa ọmọ ẹgbẹ́ àìdámi láti lè parẹ́ nǹkan pè ní ìnábàánu ó nígbà tóun wá rí i pé òun ti use máwẹ̀ àwẹ̀ yẹn ò jẹ́ nǹkan kan mọ́ lójú òun tóun bá fẹ́ sọ̀rọ̀ èèyàn láì dá yóò tún máa ṣe òun kẹ́ ń báwẹ̀ ẹjọ́ kan náà níjẹ́ ń sọ ńlọrun wá sọ dowó pé tóun bí ele sọ̀rọ̀ èèyàn láì dáa nísìn òun gbọ́dọ̀ ṣe sàárà iye dínárì báyìí nígbà tó sì wọ́n lápò ṣe é mọ̀ pé irun mú lówó kò ṣeé fàtú ńlọrun bá rí i pé òun kẹnu dúró wọn sọ̀rọ̀ àwọn èèyàn láì dáa mọ́ báwọn ẹni eré ṣe máa ṣe nìyẹn ìnábà ni pé gbogbo ọjọ́ tó bá rà dánwò Ọlọ́run dẹ nìkan sí ọkọ ọmọ bàbá ló kọjẹ́ èyí tó fi ronú wípé kọ́ máa bá wọn jà kọ́ máa fèsì àbí kọ́ máa gbé wọn lọlé ọlọ́pàá kọ́ máa hàn wọ́n lè mọ̀ in tó kọ́kọ́ ṣe ni pé kó ronú bó ni àárín wa àtọ́lọ́run ṣe rí kí ló get wrong ṣe pé ẹ̀ṣẹ̀ rẹ lọ́lọ́run fi ń bọ̀ wí kọ́ wá fault yẹn sọ́dọ̀ ara rẹ ìnábànú kó tètè padà kó tara àṣánà kíyèsí oògùn àbí wọ́n ti máa wí. wọ́n nìkan náà àwọn ẹni eré tó ti lọ ẹni tó bá di pé dábàá rẹ̀ nǹkan ọ̀gùn rẹ̀ kò gbọ́rọ̀ sí lẹ́nu mọ́ àbí ìyàwó rẹ̀ ò gbọ́rọ̀ sí lẹ́nu ìyàwó rẹ̀ hàn lè mọ̀ yóò sì gbàgé yọ lọ sálù aláyọ yan náfìlà rákà méjì fọ́lọ́run pé definitely àárín òun àtọ́lọ́run ni ò ṣe déédé ni ìyàwó òun fi ń ṣe báyìí sóhun àmì ẹni Ọlọ́run ọba ní kó lójú inú kò ní mọ̀ràn wò kò ní wá fọ́ọ̀tì sọ́dọ̀ rẹ̀ gbogbo ọjọ́ tó bá rà dán wò àwọn olè jà lé wọn wọ́n jà lólè owó ẹnìkan gbówó rẹ̀ sá lọ èyí tóun náà fi tètè padà sọ́dọ̀ Ọlọ́run pé ṣé irun mi ṣe déédé bóyá irun mi tí ò ṣe déédé lọ́lọ́run fi ní kí ṣe ọbọ lọ́wọ́ mi tí ó fi wá mọ̀nà mọ́sálásí tí ó fi mọ̀nà ọ̀dọ̀ Ọlọ́run yóò sì túmọ̀ yọmọ tẹ̀rì sí inú ayé lọ ni Ọlọ́run fún ní qalbu munib Ọlọ́run ròyìn àwọn ọmọ àlìjánná ó ní hadha ma tu'aduna likulli awwabin hafiz àlìjánná yìí ni mo ṣe ládéhùn fún gbogbo àwọn tí wọn kì í pẹ́ láti túbá tí wọ́n máa ṣọ́ra ṣe tán máa ṣọ́ra sọ man khashiya ar-rahmana bil ghaib àwọn tó yẹ pé tí wọ́n bá dá wà láwọn nìkan ẹ̀rù Ọlọ́run ọba máa bà wọ́n ní pé kò sẹ́ni kankan bí wa jaa bi qalbin munib níjọ́ tí wọ́n bá wá fẹ́ bọ́ lọ́wọ́n ọba náà ọkàn tí wọ́n present fọ́lọ́run ọkàn tí kò ọkà wọn mọ́lé lérí òun lọ́kàn tí kì í pẹ́ ń di àṣìṣe tí mo fi túbá ọkàn tí tètè máa rí láìfẹ́ rẹ̀ tí èsì láìfẹ́ àwọn láìfi ni máa mójútó ọlọ́mọṣà jogún ọkàn rí fún wa. àyà tó tẹ̀lé Ọlọ́run wá ní ya Ibrahim àrídá àná hádá nígbà táwọn màláíkà rí pé àánú ń ṣànábì Ibrahim tí ẹ mọ́ pa wọn rẹ̀ já lọ wọn lára bóyá wọn sì lè túbá àwọn màláíkà ní ya Ibrahim àrídàn àdá kájú kúrò ń bẹ mẹ́nu kúrò ń bẹ kò sọ̀rọ̀ ń bẹ àrídàn àdá chapter yẹn ti close kò sádùá tọ́ràn mọ́ inna qad jaa amru rabbika torí Ọlọ́run ọba àṣẹ rẹ̀ ti dé táṣẹ rẹ̀ bá ti dé kò sádùá mọ́ kò sí sábàbí kankan máa fi káṣe rẹ̀ ọṣẹ táṣẹ Ọlọ́run bá dé pé lágbájá yóò kú kò sí ọ̀fọ̀ ọ̀hún kò sí gbẹ́kúdí ọ̀hún àfi kó kú á kú ní ṣá bí àṣẹ nìkan pé á kú ní ṣá innahu qad jaa amru rabbika àṣẹ Ọlọ́run ọba pẹ́ ni yóò lówó ti dé kò sí pé ẹnìkan wàá sàṣì wọn lòràwọ̀ ta ni tọ́lọ́run bá ti ní yóò lówó yóò ní innahu qad jaa amru rabbika
ó ti ṣe tán tí ó bímọ yóò bí ni kò bá wọ èjì kan kò bá mọ́ wọ èjì wọn bá lẹ́nìkan ni ó de kíní kan mọ́bì kan yóò bímọ. innahu qad jaa amru rabbika àṣẹ ipò ṣàṣeyọrí láyé ti dé kò sásàsí kan tó lè ràn án mọ́. innahu qad jaa amru rabbika ẹni yóò sì wá sórí ibú ẹni yóò sàárẹ̀ kò sẹ́ni tó lè dí lọ́wọ́ kò sí àdúrà òun kò sí nǹkan kan mọ́ táṣẹ bá ti dé táṣẹ ọ̀bá ti dé ńlàdúà àti sàárà àti ìgbìyànjú ní gbogbo àwọn wọ̀nyí ọmọ nítumọ̀ nígbà tí àṣẹ ò tí ì dé torí àwọn náà ń bẹ nínú kádàrá ní pé lágbájá o a ní jẹ́ káburú báyìí ó ṣe níjọba yìí nítorí àdúà kan tí ó ṣe a ti mọ̀ yín pé yóò ṣàdúà kó tó ṣàdúà nípa gbàdúà àwọn náà ti wà nínú ètò àmọ́ tọ́lọ́mbà ti wá gbẹ́tò yẹn dé tó ti pàṣẹ tí kọ̀dọ́ọ̀hù ti dé tó ti wá pàṣẹ pé kí nǹkan báyìí ó ṣe a kì í dáṣe Ọlọ́run ọba padà. àwọn màláíkà wọn sọ fún Ànábì Ibrahim pé kì í sọ̀rọ̀ àánú mọ́ kì í sọ̀rọ̀ àdúà mọ́ innahu qad jaa amru rabbika Ọlọ́run ti pàṣẹ ma yubaddalu al-qawlu ladayya kì í sọ̀rọ̀ kó yí padà. wa innahum atihim adhabun ghayru mardud ìyà tá a fi jẹ wọn ò ṣe dá padà mọ́ ẹnìkan ò lè ká ìyàtọ̀ lọ́wọ́ a máa ká fún rẹ̀ tájú a máa ń ká táwọn ẹni wọ́n bá náà kí fún anna al-adhaba inna mu'minun nígbà tí àṣẹ Ọlọ́run ọba dé pé ìyà yẹn ni ó pààyàn rẹ̀ àdúrà gbà kí a ní kó ṣe ọ̀tá fẹ́rẹ́fẹ́ nítorí kó lè mọ̀nà ọ̀dọ̀ Ọlọ́run ọba ni afẹ́ fòṣì yẹn jẹ́ níyà fúngbà díẹ̀ ni abáṣàdúrà Ọlọ́run ọkà ńlẹ̀ nítorí pé adhabu mardudu lòun ìyàtọ̀ lọ́run lè dá padà ní tọ́lọ́ ní wala nudhiqannahum min al-adhabi al-adna duna al-adhabi al-akbari la'allahum yarji'un wọ́n ní mi ò ní sáyì mọ́ fìyà díẹ̀ jẹ wọ́n látàyé kó tó di pé wọ́n jẹ ìyà tó tóbi jùlọ ní al-qiyama la'allahum yarji'un bóyá wọ́n lè ti torí ẹ̀ ronú kí wọ́n padà sọ́dọ̀ Ọlọ́run yẹn kí Ọlọ́run máa dé àwọn ìyà kéékèèké wá sí wa nínú àárẹ̀ nínú kí n ojú wónù iṣẹ́ lè bọ́ lọ́wọ́ yàn ìyẹn lè máa ṣe wàhálà nídìí kíní kan kọ́ mọ́ rèrè ẹ̀ jẹ́ kọ́ẹ́sì gbogbo ẹ̀ pátápátá ìyà fẹ́rẹ́fẹ́ ni látọ̀dọ̀ Ọlọ́run la'allahum yarji'un Ọlọ́run fẹ́ kọ́ ọmọ náà mọ́ṣáláṣí ni la'allahum yarji'un bóyá Ọlọ́run fẹ́ kó o ṣe dáadáa sáwọn òbí rẹ tó kọ̀yìn sí wọn ńlọlọ́run fún wọn fi ìyà fẹ́rẹ́fẹ́ ṣe wáàsí fún ọ ẹni bá ní ojú tí fi mọ̀ràn wò yóò máa tètè mọ̀ pé ó dà pé Ọlọ́run pè mí padà ni ẹni tó bá jẹ́ mù ní ibùta aṣọ lẹ́ẹ̀kan àmẹ́ni tí ọba mọ̀ yóò tún tẹ́rì sí títí tí ó fi wá lọ kọlu al-adhabul akbaru ìyà tó tóbi jùlọ Ọlọ́run má fìyà jẹ wá. sọ ajá sí pé innahum atihim adhabun ghayru mardud ìyà tá a ṣe tá a fi jẹ àwọn ìyà ìjọ Lútù yìí kìí ṣe ìyà fẹ́rẹ́fẹ́ o ìyà tá a fi pa àwọn ẹrẹ́ pátápátá Ọlọ́run dẹ̀ ti pàṣẹ àṣẹ ẹ̀yìn ò ṣe é dá padà mọ́. kí làwọn ìjọ ànábì Lútù ṣe tí wọ́n fi tọ́ sí adúrú ìyà tó tó báyìí ńbẹ̀ ni a ti mọ̀ tẹ̀síwájú pẹ̀lú ògo Ọlọ́run. Ọlọ́run má fìyà jẹ wá o Ọlọ́run má fìyà jẹ wá o Ọlọ́run má fi ó kéré ó tóbi nínú ìyà Ọlọ́run má fi jẹ wá gbogbo kùdìẹ̀kùdìẹ̀ wa àtàṣìṣọ́ wa àtàṣìṣe wa Ọlọ́run má ṣàforí rẹ̀ jìn wá Ọlọ́run má ṣàyàfi wa bò wá láṣìírí láyé kó bò wá láṣìírí níjọ́ àlùkìyámà ṣùwá sínú àwọn tí ó ṣe ìṣirò fúfúyẹ́ tá a bá dénú sàárè ká má kan ìṣòro ńbẹ̀ tá a bá tú wá bá dijọ́ àlùkìyámà náà a bá débi tí wọ́n ti wọn ṣẹ́ ká má kan ìṣòro ńbẹ̀ a bá dórí òkè àsàrátì ká má kan ìṣòro ńbẹ̀ ṣé wá lọ́mọ àlìjẹ́nà má ṣe wá lọ́mọ náà o àwa àti gbogbo àwọn ànábì Ọlọ́run àtàwọn ẹni ire ní ká parapọ̀ kí a wà àlìjẹ́nà kárí ìyọ́nú wọ Ọlọ́run ọba ọlá la ilaha illallah ọlá Muhammad rasulullah ọlá sọlá bá ṣiṣẹ́ ládùúgbò yìí kó kárí gbogbo àwọn ọmọ wa kó kárí gbogbo àwọn aya wa kó kárí àwọn òbí wa kó kárí àwọn àfáà wa náà bẹ́ẹ̀ ọlá subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.